Ẹ kú dédé wòyí, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀gbọ́n mi, èmi ọmọ yín náà ni Àmọ̀kẹ́ Onímọ̀ràn. Ìmọ̀ràn wa mo wá ní fún wa lénìí. Ṣebí ọ̀rọ̀ Yorùbá ló sọ wípé tẹ̀tẹ̀ tí ò bá fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́, òun gan ò ní wù láàrin ewékewé. Ohun tí wọ́n ń gbìyànjú àti sọ fún wa ni wípé ìwọ tí o mọ̀ wípé o ò fẹ́ kí wọ́n fi ẹ̀gbin lù ẹ́, o ò fẹ́ kí ẹ̀gbin kó ta bá ẹ, o ò fẹ́ kí aṣọ àlà rẹ kó di dúdú, ìwọ náà ò ní rìn níbi tí ìdọ̀tí wà. Ìwọ gan ò ní rìn níbi tí aṣọ àlà á ti rí ìdọ̀tí. Gẹ́gẹ́ bí a tún ṣe máa ń wò ní ọ̀rọ̀ Yorùbá, wọ́n ní Ọlọ́bàtálá kò ní lè ṣọ̀rẹ́ aláró. Ohun tí wọ́n ń gbìyànjú àti sọ fún wa ni wípé Ọlọ́bàtálá funfun gbáláú ni wọ́n máa ń wọ̀. Aláró náà dẹ̀ ní kò ní dẹ́kun àti má dàró, òun gan ò ní dẹ́kun àti má sọ aṣọ funfun dàró. Ohun tá a wá ń gbìyànjú àti sọ fún ara wa ni wípé ẹni tí ó mọ̀ wípé òun ò fẹ́ ẹ̀gbin, gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ kọ́ ló máa dá sí. Gbogbo ibi tí wọ́n bá pè ẹ́ tí kọ́ ló máa yanjú rán. Àwọn èyí tó bá mọ̀ gan-an tó mọ̀ wípé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àbùkù ni, gbogbo ẹ̀kọ́ ló máa fèsì. Òun ni bá ti mọ̀ wípé o ò fẹ́ tẹ́. Òun ni wọ́n ṣe sọ wípé tẹ̀tẹ̀ tí ò fẹ́ tẹ́ láwùjọ ẹ̀fọ́, òun gan ò ní wù sáàrin ewékewé. Tí ò bá ti fẹ́ tẹ́, ṣọ́ ohun tó máa sọ, ṣọ́ ohun tó máa gbọ́, ṣọ́ àwọn ohun tí o máa jẹ́ kí ó wà nínú ọpọlọ rẹ. Gbogbo ohun tó bá ṣẹlẹ̀ kọ́ ló máa fèsì. Kódà kó ní ìmọ̀ ju gbogbo àwọn èèyàn lọ, ṣé dandan ni kó fèsì ni? Ṣé dandan ni kó sọ̀rọ̀ ni? O ò nílò àti sọ̀rọ̀ torí pé o ò mọ èsì tó máa bá lẹ́nu ẹni tó ń sọ ọ̀rọ̀ sí. Tó ò bá dẹ̀ ti fẹ́ tẹ́, tó ò bá ti fẹ́ di tẹ̀tẹ̀ tí ò fẹ́ tẹ́, jọ ṣọ́ra. Ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀, ṣọ́ ohun tó máa sọ. Ṣé báwọn Yorùbá náà, àwọn náà ló sọ wípé àgbà tó sọ àgbàdo mọ́dì, ó ti da láwàdà adìyẹ. Tó ò bá ti wá fẹ́ da láwàdà adìyẹ, tó ò bá ti fẹ́ kí wọ́n fi ẹ̀tẹ́ lọ̀ ẹ́, tó ò bá ti fẹ́ kí wọ́n fi àbùkù lọ̀ ẹ́, tí ò bá ti fẹ́ ṣe èsì gbà lọ́wọ́ àwọn ọmọ Gen Z, àwọn lésì lọ́wọ́ o. Tó bá ti mọ̀ pé o ò fẹ́ gba èsì ọ̀rọ̀ tó sọ, jọ má tẹ̀, má dẹ̀ sọ àgbàdo mọ́dì. Ẹ ṣé.